Lord, I beseech you. We can see how it is. A glorious child is walking. Let us cry. Jesus, I plead to you. Let good children be after me. Do not end me. Do not let me become a woman. Let me have good children. Open your mouth and begin to pray. I beseech you. Let good children be after me. Lord, because of the death and resurrection, let good children come after me. Lord, have mercy upon me. Lord, have mercy upon me. Lord, have mercy upon me. Hear prayers. Amen. Let us all sing this song once. Help me. Do not let me destroy my world. Let your voice go. Help me. Do not let me destroy the world. Heaven is the home. Take me to home, my Father. Torí mo yí àkókò kéré ni torí mi ò gbọdọ̀ má wàá sọ̀rọ̀ bí tí n bá tẹnu bọ̀rọ̀ ilẹ̀ àpò ilẹ̀ àṣú ilẹ̀ àtúmọ̀ níbi tó wà bàbá sùn rè o. ọjọ́ ọ̀la yóò dára fún wa o ẹ jẹ́ ká dìde dúró. orúkọ ẹbí gbogbo ìdílé Adékọ́lá láti ilé compound Ọ̀tún Èkìtì bàbá local government Èkìtì state. Bàbá tó papòdà bàbá wa Nathaniel wọ́n jẹ́ àbúrò sí màmá tó bí mi lọ́mọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé tí bàbá yìí gbé. Wọ́n ṣe jẹ́ pé Abẹ́òkúta jìnnà sí Ọ̀tún tó wọ́n jìnnà sí rárá kò dé fámìlì kò sí ìkọ̀kan tá à ń ṣe nínú fámìlì tí bàbá ò kì í bá wọn lọ́wọ́ sí it is solution. Wọ́n ṣẹlẹ̀ wọ́n ro bí Abẹ́òkúta ṣe jìnnà bá máa ṣe nǹkan ní fámìlì bàbá máa travel wá fúnra wọn ìránṣẹ́ wá wọ́n dẹ̀ ṣe gbogbo ẹ̀tọ́ wọn in fact wọ́n tọ́jú ilé wọ́n dẹ̀ jẹ́ ẹni tó yẹ pé ọkàn wa balẹ̀ lé lórí wọ́n tún wá jẹ́ ẹni tó kó ẹbí lọ́pọ̀lọpọ̀ wọ́n ta ẹni kankan nù nínú ìdílé bọ́ọ̀fù àti ìdílé bàbá àti ìdílé ìyàwó wọn ta ẹni bọ́ọ̀dì nù tí nǹkan kan bá ṣẹlẹ̀ bíbọ́ ọmọ wọn ṣe sọ gẹ́lẹ́ bí láti wọn ṣe ilé bẹ́ẹ̀ náà ṣe ń ṣe láàrin ẹ̀bí wọn á pè wọn á ní wá rí ní sínsìnsìn wọ́n dẹ̀ ṣe gbogbo kan tó sọ àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ fún gbogbo ìgbésí ayé tó ní àpẹẹrẹ tí bàbá gbé lórí ìlà àlàyé màmá mo kí yín fún ẹ̀kọ́ ẹ̀yin bàbá dáa gbogbo ọlọ́run á dá yín sí o ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ wá on behalf of the park God bless you. Ẹ ṣé ma, God bless you. Ẹ̀dá Olíyìdé representing CAC Ìtẹ̀dó Àlàáfíà. 1971 bí mo yóò bá ṣe wo ni mo ti mọ̀ wọ́n nígbà tí wọ́n dé sí Abẹ́òkúta ibi tí mo ti ń tajà ń gbà yẹn etí singa ni so bí wọ́n ṣe dé báyìí kò ì tọ́sẹ̀ méjì lára tí ń so mọ́ra wa tá a ti ń kíra wa bàbá jẹ́ nìkan tó jẹ́ pé
kò ní ọkàn pé ká má bàyàn ṣe kò lọ́kàn ẹ̀ rárá so láti gbà yẹn ládẹ̀ tíjọ́ ń bọ̀ títí mo fi kúrò ní CAC láfẹ́wá mo tún lọ sí ṣọ́ọ̀ṣì mi so ìgbà táwa dé ọpẹ́ bí yìí ní 2000 so náà bá pè mí pé ṣọ́ọ̀ṣì àwọn tí wà ń bí nǹkan èmi ò tẹ́ wá mọ́bẹ̀ ìyàwó mi ló mú mi lẹ́yìn pé ṣọ́ọ̀ṣì bàbá ìpè bẹ̀yẹn ló wà bá a lè ṣe tẹ̀léra wa mo ní sẹ́ẹ̀tì máa wọ mọ́tò láti bí lọ sí láfẹ́wá ẹni tá a bí jọ mọ́ra láti ilẹ̀ kí kúkú máa lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ bá a ṣe débẹ̀ nìyẹn alàgbàdo ti fi mí fà. Bàbá jẹ́ brother fún mi nígbà tí mo dé síláfẹ́ wá mo jẹun lọ́ńdà wọn torí tí wọ́n bá mọ bàbá nígbà yẹn wọn ò yàtọ̀ sí ìránṣẹ́ Ọlọ́run èmi àti wọn tẹ̀sán gbà fún ní bàbá tẹ́ bá gbaṣẹ́ Olúwa ọlọ́lọ́ má jẹ ìtàwọn ń ṣe yìí òtítọ́ ìgbà tó di pé wọ́n gbaṣẹ́ Olúwa mo sọ wọn pé ṣó tán wọ́n wá rẹ́rìn wọ́n ní kí n sá máa wò sáà bàbá jẹ́ ẹnìkan tó yẹ pé mo rántí àkókò kan ní àkókò tó le mo wá kí wọ́n ní singa ṣe é gbé wọ́n sọ sí ìsàlàké bó ṣe débẹ̀ wọ́n ní bàbá Moses mo ní sáà mo lè fẹ́ rí ẹ mo tó kọ̀ ṣe lọ́jọ́ yẹn ni pé ọkọ̀ sí bẹ́ẹ̀lì mi owó yẹn ní ìgbà yẹn kó owó tó ti lè dàgbà sí i àìdá 2 naira or 10 naira gbà yẹn ó dẹ̀ jẹ́ ògidì owó ọlọ́kàn mi fún ọ mo lè já gbàdúrà wọ́n wá ń sọ pé sálárì táwọn náà gbà kó dẹ̀ pọ̀ o ohun tí mo sọ níbẹ̀ ni pé mi ò gbàgbé ẹlẹ́ẹ̀kejì ní àdúgbò yìí wọ́n bá ṣèkan ta ní bàbá ni àti Ambassador Ọdúnlade ni ò jẹ́ kí wọ́n tà mọ́ wa lórí àti díẹ̀ náà wọn ládùúgbò yìí bàbá ọkọ̀ pẹ̀lú ọjọ́ kan ní kí n pàdé àwọn níbi báyìí kí ló dé oṣù àtìmẹ́ ní ibi ìjẹta
kíṣà máa bọ̀ mi lè dárúkọ eré ayẹ èmi àti bàbá wa yẹn náà nínú Olúwa àsápàdé lọ́dọ̀ wọn ọkàn mẹ́rin kan ni wọn ẹlẹ́ẹ̀kẹta lẹ́lẹ́kẹrin tó ti wá nìyí tó ti mú àwọn oníní tó máa rà wá àwọn gbọ́ngàn ló wá lé wa léré láti ṣe fẹ́ǹsì ibẹ̀ yẹn tí ò bá já wọn ni a ò lè ṣe ìkẹrin ni pé bàbá ṣe oore má ní gbàgbé kan fún mi wọ́n ní àdúrà tó ń gbà ó má dẹ́kun ẹ̀ nítorí pé àwọn kan dìde wọ́n sọ báyìí ṣùgbọ́n ní gbogbo ìgbà tí n bá ti wá sádùúgbò kí n máa bẹ̀ wọn wò àwọn máa dárúkọ fún mi ìyàlẹ́nu pé tí n bá ti dé màmá wà bí o màá ní bàbá ń kọ́ máa kọjá lọ sọ́dọ̀ wọn ohun tó yà mí lẹ́nu pé wọ́n á ló kù díẹ̀ tí wọ́n á tún ti dé wọ́n á ní wọ́n sùn tó bá yá bàbá wọn tún ti dé ó kù díẹ̀ ìyàlẹ́nu pé gbàgbọ́ gbọ́ pé bàbá kú ní kí leléyìí so mo rí i pé bàbá jẹ́ onífẹ̀ẹ́ àti màmá àti ìdílé wọn lágbára Ọlọ́run ìdílé náà tó ń fi sílẹ̀ Ọlọ́run á dá sí àwọn àrùn tí Ọlọ́run tó ń fi sílẹ̀ náà Ọlọ́run á dá wa sí ẹ̀ṣẹ̀ sá. Iṣẹ́ ìránṣẹ́ tí ó kàn Holy Ghost the choir. Ayọ̀ Ajéwọlé ni gbogbo yín retí àbí ó múra lọ́wọ́. Here on behalf of Christian Association of Nigeria to testify about the good of Pastor Nathaniel Adekola. He was a faithful man of God, very committed, and even in his family, the children, they are glory to us. They are role model. We was a little bit saddened when we heard about his passage, but we know that one day, as we sojourn on the planet of the heart, we are going to go back to our permanent home. So it pains us that Papa has gone at this time. But be that as it may, we thank God for his wonderful life, a fulfilled life he has lived. We just want to express the children that God will uphold you, the Lord will strengthen you. You will continue to shine and shine in all your professions in the name of Jesus. All of us in various blocks, we have Catholics, we have the CCN, which comprises the Anglican, Baptist, African Methodist, all of us. We have PFN, we also have CPFN, Christian Pentecostal Village of Nigeria, OAIC, Tekan and Equa. All of us, we commiserate with you. We love you. Adekola, you are a wonderful family. Continue to do us proud in Christendom. The Lord be with you in Jesus' name.
tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye